mo kí gbogbo ẹni tó bá máa gbọ́ mi àtẹ̀yìn tẹ́ máa tún padà gbọ́ mi tẹ́ máa pa tí fídíò ìbá déwájú yín ẹ jọ̀ọ́ bá mi share ẹ mọ̀ ẹ bá mi share kó kan gbogbo ọmọ Yorùbá lára pátá. Rasheed tún ti dé o ó ti sọ tuntun èmi náà fún lésì bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ ná kẹ́ wá gbọ́ èsì tí mo fún dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá kẹ́ dìde ẹ má yẹ kí Rasheed balẹ̀ wa jẹ́ ẹ má jẹ́ ó ba àpèrè àwọn baba ńlá wa jẹ́ ṣe rí àwọn ìṣẹ̀ṣe tá à ń ṣe yẹn gan-an òun ni wọn fi tí ì rí wa mú o iṣẹ́ tí wọ́n gbé lé Rasheed lọ́wọ́ pé mo sọ last week wọ́n gbéṣẹ́ fún ni o wọ́n gbéṣẹ́ fún ni o. wọ́n ọ̀nà ń tọ́jú bá ń wò ọlọ́run la fi tẹ̀sí ẹ̀ la fi sí ẹ̀ àárín ẹ̀ la fi sókè la fi sẹ́gbẹ̀ ọ̀tún la fi sẹ́gbẹ̀ òsì. kò tí ì sí gómìnà ọ̀hún àti tí ì bá aṣọ ọlọ́run lọ́rùn wọ́n bá jọ́ ọlọ́run lọ́yẹ̀ yọ bẹ̀rù ọlọ́run lára tí ọba jọ́ ọlọ́run lọ́yẹ̀ kò tí ì tó bẹ́ẹ̀. Ọjọ́ kí la já ń jẹ tájá ń jù níbo nígbà tí wọ́n ní wọ́n yọ lóye wọ́n ń ṣe pàdé kìnní kan ní kìnní àwọn bẹ́ẹ̀ ṣe kìnní nígbà COVID kù. Gọ́vnà Adémọ́lá Adélékè ṣe ráyè yín ṣe rí pé ẹ̀ kápébù ṣẹgbọ́n tó lùwò sọ ó ní ẹgbẹ́ ajá ló ń jẹun tájá ń jùrù tó bẹ́ẹ̀ ló sọ fún yín yẹn tó bẹ́ẹ̀ rí pé Sokoto Caliphate Emir of Sokoto òun ló wà lẹ́yìn Olúwo tó sọ fún ẹ̀yàn ọba ilẹ̀ Yorùbá àtẹ̀yìn gómìnà ló ilẹ̀ Yorùbá wípé tó bẹ́ẹ̀ láti yọ Olúwo kẹ́ ń ba orí àpèrè àwọn bàbá wa jẹ́ ó ń dojú ti ìran Yorùbá ó ń dojú ti orí àpèrè àwọn bàbá ńlá wa tó bá jẹ́ pé ó fẹ́ jẹ ìmáàmù tàbí fẹ́ jẹ chief ìmáàmù tàbí fẹ́ joyè ẹ̀sìn kó kò lórí àpèrè kó lọ jẹ́ nínú mọ́sálásí nínú ilẹ̀ Yorùbá láti jọ́tà láyé ti dáyé kábíyèsí ni mo gbọ́ tí wọ́n máa ń kí ọba kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ nínú ààfin Ìwó ṣéwù lẹ́mọ̀ gbọ́ láì ṣe pé Olúwo ló máa kọ́kọ́ jẹ́ ọba mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ lajú kalẹ̀ Kwara nìyẹn bẹ́ẹ̀ ṣe lajú kalẹ̀ nìyẹn tí Kwara lọ́mọ yín lọ́wọ́ ó ti ń lọ lọ́lọ́lọ́lọ́ òun náà ti fẹ́ pa àwọn èèyàn wa tán yìí àwọn olórí burúkú alákatakítí ẹ̀sìn tí wọ́n jókòó ti Rasheed Olúwo yìí bí wọ́n máa ṣe yẹ̀yẹ́ orí àpèrè wa bọ́n máa ṣe ba ilẹ̀ wa jẹ́ gbogbo iṣẹ́ tí àwọn àti Sultan of Sokoto tí wọ́n ń ja ogun ẹ̀ nìyẹn àwọn olórí burúkú ọmọ àlè Yorùbá wọ́n rò pé ẹ̀sìn làwọn ń jagun sí wọ́n rò pé àwọn ń jàjẹ́ ẹ̀sìn ni wọ́n mọ̀ wípé àwọn Sokoto Caliphate yìí bí wọ́n ṣe máa gba agbára bọ́n ṣe ba gbogbo orí àpèrè gbogbo orí àpèrè ilẹ̀ Haúsá jẹ́ nìyẹn lè rí ọba nílẹ̀ Haúsá tó jẹ́ ọba Haúsá gbogbo wọn Emir of Sokoto Emir of Kano Emir of kìnnì kan Emir of Zamfara Emir ni gbogbo wọn jẹ gbogbo àwọn ìran Fúlàní wọn gbàgbára lọ́wọ́ wọn Olúwo á tún dress like Fúlàní lórí ìtẹ́ àwọn bàbá wa ó tún declare rẹ̀ as emperor ó declare rẹ̀ as Emir á tún múra bí àwọn Emir á múra bí àwọn Fúlàní àwọn Sokoto àwọn Fúlàní gbogbo wọn tẹ́ẹ̀rí tí wọ́n múra yìí èwo lẹ rí inú wọn tó gbé aṣọ tó gbé àṣà tí ẹlẹ́rìí tó wà gbádá aṣọ wọn nìyẹn kọ́tsọ̀ tí wọ́n nìyẹn gbogbo tọ́dẹ̀ ṣe yẹn wọ́n ní burúkú oògùn wọ́n ń de oògùn mọ́ra wọ́n ní oògùn wọ́n ń ṣe oògùn Fúlàní ní oògùn pẹ̀lú bí wọ́n ṣe sọ pé àwọn ń ṣe ẹ̀sìn tó ẹ̀yin olórí burúkú ọmọ àlè Yorùbá kan tẹ́ wà láàrin wa ẹ̀ ń kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe tiwa láti jẹ́ pé kí gbogbo ẹ̀ lè káwọn èèyàn má lè ṣẹ̀ṣẹ̀ ṣe káwọn olórí burúkú yìí bọ́n ṣe lọ́n káwọn mọ́lé tán lọ́n káwọn mọ́lé yẹn ẹ ti fi ẹ̀sìn brainwash wọn ọ̀pọ̀lọpọ̀ ò ní àjẹsára ọ̀pọ̀lọpọ̀ orí ìṣẹ̀ṣe bí nǹkan burúkú tí ò da yára sí irọ́ ni wọ́n mọ̀ pé tẹ́ bá sì ní agbára láti sín gbẹ́rẹ́ tẹ́ lágbára láti ṣòkígbẹ́ tẹ́ lágbára láti ṣe oríṣiríṣi nǹkan ìwọ̀n bàbá yín sára apá àwọn ò lè ka yín wọ́n wá ń lò yín síra yín láti gbà wọn agbára yẹn lọ́wọ́ yín gọ́vnà Adélékè
ẹ wá nǹkan ṣe sí o àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ bọ́ ṣe ń pa wọ́n pakúpa káàkiri ká máa gbọ́ pé nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa lọ nínú mọ́tò wọn á kidnap wọn wá kó wọn wọgbó lọ wọn máa request fún 30,000 30 million 30 kìíní kan million 20 million lọ́wọ́ àwọn ọmọ Yorùbá gbogbo ìlú àwọn ọmọ Yorùbá máa sá kiri jàlàjàlà ẹ dìde Olúwo ó ti tó enough is enough tẹ́ ẹ̀ bá lè yọ Olúwo lórí àpèrè a jẹ́ pé gbogbo yín pátápátá ẹrú ni ìran Yorùbá nìyẹn a jẹ́ pé gbogbo wa pátá ni wọ́n ti capture wa nìyẹn a jẹ́ pé a ti di ẹrú nìyẹn kí Rasheed máa lanu ẹ̀gbà ò sọ fún Adeleke pé kò tó bẹ́ẹ̀ láti yọ òun kò sí ọba Yorùbá kò sí bẹ́ẹ̀ bá kóra yín jọ kẹ́ ẹ ṣe mítì lọ́balọ́ba kẹ́ ẹ ṣe mítì lóyè kẹ́ ẹ kóra yín jọ lógúnlógún gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá kọ́pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọn ò tó bẹ́ẹ̀ láti yọ òun ṣe Sokoto ti wá ọtí capture wa nìyẹn àbí ẹ wọ nǹkan ṣe sọ̀rọ̀ Rasheed enough is enough orí àpèrè yẹn kì í ṣe àpèrè ìmáàmù àpèrè ọba Yorùbá ni.